kú ojúmọ́ ẹ sì tún kú ojúmọ́ mọ́. Ẹ káàbọ̀ sórí abala kẹẹ̀ẹ́dógún lórí ìkànnì ọ̀rọ̀ láti ọwọ́ Ọlábísí Àkàndé. Kí ni ọ̀rọ̀ wa fún tòní lórí ìkànnì ọ̀rọ̀? Òun náà ni ọ̀rọ̀ Yorùbá tó sọ wípé bá a bá fi ọmọ wé ọmọ á lù kan pa. Mo nígbàgbọ́ pé ọ̀rọ̀ Yorùbá yìí kò jẹ́ tuntun sí ọ̀pọ̀lọpọ̀ wa, ṣùgbọ́n bóyá torí àwa tó jẹ́ tuntun sí. Ìyẹn ni pé tá a bá fi ọmọ méjì tá a bá fi wọ́n wéra wọn, tá a wá sọ pé bóyá torí pé lèyí ò ṣe é dáa tó bí ẹnìkejì ṣe é dáa tó, á padà lù kan pa ni. Ṣùgbọ́n ká tó tiẹ̀ mọ́ bá a lọ síbẹ̀, kí gangan tiẹ̀ ní ti ń jẹ́ ọmọ. Torí pé ọ̀pọ̀lọpọ̀ wa lóde òní a sábà máa ń ronú láti inú àwọn èdè míì, pàápàá jùlọ kódà wa tá a pera wa ní Yorùbá. Kò sẹ́ni tó jẹ́ pé èdè ronú rẹ̀ tó jẹ́ èdè àkọ́kọ́ rẹ̀ òun náà ní Yorùbá mọ́. Ọ̀pọ̀lọpọ̀ wa ní èdè Gẹ̀ẹ́sì láti ń ronú. Tàbá kàn sọ pé ọmọ, a kàn sọ pé ọmọ is a child. Ṣùgbọ́n ọ̀kan nínú àwọn àgbààgbà wa nílẹ̀ Yorùbá, ọ̀jọ̀gbọ́n Mọ́yọ̀ Òkédìjì tí wọ́n jẹ́ professor nílẹ̀ Amẹ́ríkà, wọ́n ní wa níran rẹ̀ lọ síbi wípé ìtumọ̀ ọmọ nínú èdè Yorùbá òun náà ni ntẹ̀yàn mọ, ntà mọ gẹ́gẹ́ bí ìgbà tá à ń mọ ilé, ntà mọ gẹ́gẹ́ bí ìgbà tá à ń mọ ilé, òun gangan ní ń jẹ́ ọmọ. Kì í kà sí pé bóyá nǹkan tí mo bí lóòótọ́ ni tí mo bí lọ́mọ, ṣùgbọ́n bíbí ọmọ kò parí síbẹ̀. Ìjẹ́ ọmọ tọ́mọ jẹ́ ọmọ ni pé ntà mọ. Ìdí ni pé ojúṣe ńlá òun ni ọmọ bíbí jẹ́, ojúṣe ńlá ni. So mímọ ntà mọ bí ìgbà tá à ń mọlé, bí ìgbà tá à ń mọlé òun ni ọ̀rọ̀ ọmọ. Ọ̀rọ̀ yìí òun náà ni ìtẹ̀síwájú fún ọ̀rọ̀ wa tá a sọ lọ́sẹ̀ tó lọ nípa pé òkùnkùn ní kùn kò nínú mọ̀mọ́nú. Ṣùgbọ́n kí ni tó gbé mi fẹ́ jẹ́ ká ṣàṣàrò lórí ọ̀rọ̀ pé bá a bá fọmọ wé ọmọ á lù kan pa. Òun náà ni ìdí tí mo sábà máa ń rí lára ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, pàápàá jùlọ bóyá ẹni tó bímọ 2, 3 àbí 4 àbí jù bẹ́ẹ̀ lọ. Kí Elédùmarè kó bá gbogbo wa wo àwọn ẹ̀bùn tó fi ta wá lọ́rẹ. Nígbà míì ó ṣeé ṣe ká rí nínú àwọn ọmọ yìí ẹni tó mú ṣáṣá, tó dáńtọ́, tó dá lẹ́nu. Àwọn ọmọ sábà máa ń ṣe àṣìṣe wípé eléyìí mọ̀ tí ẹ̀ ṣáàpù ju àwọn ẹ̀gbọ́n rẹ̀ lọ, àbẹ́lẹ̀ tí ẹ̀ ṣáàpù ju àwọn àbúrò rẹ̀ lọ. Ìdí ni wípé ojú kan péré lọ́pọ̀lọpọ̀ wa fi ń wo in tí ń jẹ́ òye lóde òní. Ojú kan ṣoṣo péré. Kí dẹ̀ nìdí? Torí pé wọ́n ti kọ ọ̀pọ̀lọpọ̀ orin fún wa, wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ètò fún wa wípé ẹ̀kọ́ dára púpọ̀, ẹ̀kọ́ ló láyé tàwa yìí ṣẹ́. Ẹ̀kọ́ ní ń sọ ní di ẹni ńlá lọ́la, pé kódà béèyàn bá tiẹ̀ wá láti ìdílé àwọn tí ò lówó, tó bá jẹ́ni tó lè kàwé dé ojú àmì, ó lè padà sọ ìdílé wọn di ìdílé ẹni tó ní owó. Ṣùgbọ́n gbogbo èèyàn pátápátá lẹni tó ní òye, gbogbo wa pátápátá la ní òye. Ọ̀nà kan là ń gbà wò pé eléyìí ṣáàpù ju ọmọ eléyìí lọ, ṣùgbọ́n gbogbo ọmọ pátápátá ló gbọ́n o, gbogbo ọmọ pátápátá sì ló ní òye. Kí wá sọ ọmọ nìkan, torí wípé gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tèmi ti máa ń fi síta tẹ́lẹ̀, láti gbọ́ àgbọ́yé ara ẹni a gbọ́dọ̀ gbọ́ àgbọ́yé ọmọdé, a gbọ́dọ̀ gbọ́ àgbọ́yé àgbàlagbà. A lè dá ara wa gbọ́yé láì gbọ́ àwọn ẹlòmíì yé mọ́ ara ẹni. Gbogbo ọmọ pátápátá ló lóye, ṣùgbọ́n èdè tá a fi ń rò pé ẹnìkan ṣáàpù ju ẹnìkan lọ, òun ni wípé ojú kan péré là ń gbà wo àwọn òye yìí. A dẹ̀ tún ti gbé iṣẹ́ ìṣàwárí ẹni, a ti gbé léléèwé lọ́wọ́, ṣùgbọ́n kì í ṣe iṣẹ́ iléèwé òun ni kí àwọn ọmọ lè ṣe àwárí ara wọn. Iṣẹ́ tí iléèwé gbà kọ́ nìyẹn. Ṣé rí àwọn iléèwé tí wọ́n gbé kalẹ̀, iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní, girama ní, ifáfitì ní, iṣẹ́ kan péré làwọn iléèwé yìí ní. Òun ni pé bó la ṣe lè ṣe ètò tí ó jẹ́ àlàkọjá fún àwọn ènìyàn kó bá lè jẹ́ pé wọ́n lè di òṣìṣẹ́ ní ọjọ́ iwájú. Irú àwọn àlàálẹ̀ báyìí, ọ̀nà kan péré náà ni wọ́n máa ń sábà gbà wo òye pé ọmọ tó jáfáfá, ọmọ tó gbọ́n, ọmọ tó lè sọ̀rọ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, òye kì í ṣe ọ̀nà ìjáfáfá nìkan. Òun ló ní mi níran lọ síbi ọ̀rọ̀ kan tó jẹ́ ìbéèrè wípa pé
téèyàn bá fẹ́ wo bó lèèyàn ṣe gbọ́n tó kábíra wa níbèrè yìí pé báwo ló ṣe gbọ́n tó àti báwo gan-an ló ṣe gbọ́n. Ìbéèrè méjèèjì wọ́n yàtọ̀ síra wọn. Béèyàn bá béèrè lọ́wọ́ wa wípé báwo ló ṣe gbọ́n tó, ìsọ pé báwo ló ṣe gbọ́n tó ìtumọ̀ rẹ̀ ni pé a ti gbé ọgbọ́n tàbí òye a ti gbé lórí àbùdá ká sọ pé bóyá láti ení dé orí ẹ̀wá. Bóyá báwo ló ṣe gbọ́n tó láàrin ení sí ẹ̀wá. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn fẹ́ sábà sọ pé orí ẹ bá fẹ́ bù lábùdá orí 10 mú wà. Ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ò bá fẹ́ tẹ́ tí ò fẹ́ ṣe àṣejù lé ní ẹ sára fèmí sórí 5 torí pé ọ̀nà kan péré ni gbogbo wa ń gbà wo ohun tí ń jẹ́ ọgbọ́n tàbí ohun tí ń jẹ́ òye. Ṣùgbọ́n ìbéèrè tó yẹ ká béèrè gan ni wípé báwo ló ṣe gbọ́n, torí pé tá a bá ti sọ wípé báwo ló ṣe gbọ́n tó ojú kan péré là ń gbà wò, bóyá à ń gbà wò látara pé eléyìí tó kàn mọ̀rọ̀ sọ tàbí eléyìí tó kàn mọ̀ nǹkan kọ tàbí eléyìí tó lè dáhùn béèrè. Gbogbo àwọn ìbéèrè tí wọ́n dẹ̀ tún máa ń gbé kalẹ̀ nínú àwọn àlàálẹ̀ àti wọ yunifásitì, gbogbo àwọn nǹkan yìí ojú kànnà kan péré ni gbogbo wọn yẹ̀ wò, wọn kì í yẹ ojú pọ̀nà míì wò. tó dẹ̀ ló fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń parí fáfitì ṣùgbọ́n nígbà tí wọ́n bá parí síbẹ̀síbẹ̀ wọn ò tí ì mọ tí wọ́n fẹ́ gbélé ayé wọn ṣe. Nínú àwọn kan tó tún máa ń fa àkóbá fún nǹkan yìí òun ni wípé tá a bá rí àwọn ọmọ pàápàá jùlọ lọ́mọdé, ìbéèrè tá sábà máa ń bi wọ́n ni wípé iṣẹ́ wo ni wọ́n fẹ́ ṣe ńgbà tó o bá dàgbà. Ṣùgbọ́n irú ìbéèrè yìí máa kó pressure, yìí máa kó jìnnìjìnnì, yìí máa kó bá àwọn ọmọdé ńgbà míì torí pé ìgbà míì ìdáhùn tí wọ́n kàn fún wa náà ni tán ti gbọ́ tẹ́lẹ̀ lẹ́nu àwọn èèyàn. Ṣùgbọ́n ọmọ mi n tó fẹ́ ṣe gan-an ó pọ̀, ṣùgbọ́n ìbéèrè wo gan-an là bá béèrè. Ìbéèrè tó yẹ ká máa béèrè gan-an ni wípé kí gan-an ni tó fẹ́ràn jù. Torí pé ọmọ kọ̀ọ̀kan ní n tó fẹ́ràn, ọmọ kọ̀ọ̀kan ní n tó dá, ó níbi tó dáa sí. Tá a bá òun ni mo fi níran lọ sí ìbẹ̀rù ìbátọ́ sọ wípé tá a bá fi ọmọ wé ọmọ á lò kan pa torí pé ojú kan péré là ń gbà fi wo òye lára àwọn ọmọ tàbí kódà lára ara wa a fi wá ń rò wípé eléyìí ó mọ̀wé lẹ́yìn lóòótọ́ ìmọ̀wé òye kan ni ṣùgbọ́n ọ̀nà pọ̀ tí àwọn ènìyàn ní òye sí tí a kì í gbà tí a kì í sábà wo ibẹ̀ rárá. Ọ̀jọ̀gbọ́n kan nú ọ̀rọ̀ tiẹ̀ ó ní pé tá a bá fi àìmọ̀ igi gùn tó yẹ pé òun la fi ṣe òdiwọ̀n ẹja títí láéláé la máa sọ pé olódò mọ̀lẹ́jà. Nígbà tá a bá gbẹ́ja kalẹ̀ a gbé ọ̀bọ kalẹ̀ a gbé ewúrẹ́ kalẹ̀ gbogbo àwọn méjì tó kù lè gungi ṣùgbọ́n ẹja ò lè gungi. Tá a bá wá bẹ̀ sí sọ wípé àìmọ̀ igi gùn òun láàbì ṣòdiwọ̀n ẹni tó lọ́gbọ́n bì olódò ayérayé la mọ̀ pé ẹja ò torí pé ẹja ìran wọn ò lè gungi láéláé. Ṣùgbọ́n ọ̀bọ àti ewúrẹ́ tá a gbé kalẹ̀ táwọn ọmọ igi gùn ẹjẹ́ á gbà wọ́n náà lọ sínú odò a bá ti gbé wọn dénú odò a rí pé olódò ràbàtà ń làwọn náà. Kókó ọ̀rọ̀ mi gan ni wípé ó níbi tí oníkálukú wa gbọ́n sí ó sì níbi tí oníkálukú wa tá a ní òye sí. Àwọn nǹkan yìí gan ló yẹ ká ṣàwárí. Lótìítọ́ ó dáa kéèyàn jáfáfá ó dáa kéèyàn gbọ́n tó ṣùgbọ́n tá a bá ń tìyàn lọ́gbọ̀ngbọ̀n pé a fẹ́ kó o jẹ́ báyìí a fẹ́ kó o dà báyìí ṣùgbọ́n tí tẹ́niyàn ò bá ní ìkápá láti ṣe nǹkan náà a máa fojú olódò títí láéláé wò ni. Irú eléyìí sábà máa ń jẹ́ kó jẹ́ pé kódà àwọn tí wọ́n jẹ́ olùkọ́ wọ́n máa ń fi àwọn ọmọ kan kẹ́kan àwọn ọmọ eléyìí wọ́n múṣẹ́ mi rọrùn àwọn ọmọ eléyìí wọn ìnimi lára tẹ́ bá ti sọ lẹ́ẹ̀kan ó ti yé lóòótọ́ ni òun gbọ́n ibi tí òun ní òye débi nǹkan yẹn ni. Mọ̀ ìka gbàgbé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ wípé iṣẹ́ iléèwé kọ́ ni láti bá ní ṣe àwárí ara ẹni ọ̀tọ̀ ni tí wọ́n torí ẹ̀ gbé iléèwé kalẹ̀. Iléèwé wà fún ìpalẹ̀mọ́ àwọn ènìyàn fún àwọn ètò ọrọ̀ ajé ní tí wọ́n gbé iléèwé kalẹ̀ fún nìyẹn. Ṣùgbọ́n ó ń bẹ nínú àwọn èèyàn tó jẹ́ pé òye wọn yóò ṣe kòńgẹ́ pẹ̀lú nǹkan tí wọ́n gbé kalẹ̀ nínú iléèwé. Ṣùgbọ́n tá a bá ṣèwádìí a rí pé oníkálukú ló níbi tí wọ́n dá sí. Àwọn ọ̀nà yìí pọ̀ wọ́n sì fẹ̀ bọ́jọ́ bá ṣe ń gorí ọjọ́ á tún máa sọ̀rọ̀ lórí ẹlẹ́yọ kọ̀ọ̀kan. Ṣùgbọ́n nínú àwọn ọ̀nà míì tí àwọn amòye tí wọ́n ti pín òye sí ó ń bẹ nínú àwọn tí wọ́n ní òye ọ̀rọ̀. Màá kàn ra sọ díẹ̀ ẹ jẹ́ ká mú òye ọ̀rọ̀ lápèjúwe. ń bẹ nínú àwọn ènìyàn tó jẹ́ wípé sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n mọ̀ ọ̀rọ̀ sọ wọ́n dá lẹ́nu wọ́n dáńtọ́. Ṣé wá rí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ yìí kò wá síbi tẹ́ ẹ gbé wọn sí lórí abala ọ̀rọ̀ sísọ tí ìràwọ̀ wọn tí ò ti ní tàn. Irú àwọn ènìyàn báyìí lápèjúwe bí wọ́n bá fi wọ́n jẹ olórí ìjọ wọ́n ó ṣe dáadáa níbẹ̀ torí pé òye ọ̀rọ̀ sísọ ń bẹ lára wọn wọ́n mọ̀ gbé kalẹ̀ wọ́n mọ̀ tó. Irú àwọn tí wọ́n ní òye ọ̀rọ̀ sísọ yìí irú wọn lè ṣe bí àwọn tá à ń pè ní therapist lédè Gẹ̀ẹ́sì
wọ́n lè bá àwọn ènìyàn sọ̀rọ̀, wọ́n lè bá àwọn ènìyàn ṣe ètò ìgbésí ayé wọn. Kódà nínú àwọn tí wọ́n ní ètò yìí, inú àwọn tí wọ́n ní òye ọ̀rọ̀ yìí, irú wọn a máa jẹ́ olóṣèlú ńgbà míì torí pé ẹnu wọn a máa dùn. Wọ́n mọ̀ kí la fẹ́ sọ fún lágbájá, kí n tá sọ fún tá fi yí lọ́kàn padà. Àwọn tí wọ́n ní òye ọ̀rọ̀ yìí nígbà míì tẹ́ bá rí, kódà irú wọn náà ni wọ́n ń ṣe olùkọ́, ni wọ́n ń ṣe lecturer torí pé kíní yìí ẹ̀bùn wọn ni. Èmi wà tó jẹ́ pé àjẹbí, èmi wà tó jẹ́ pé àbímọ́ ni bá ti bí wọn ni. Gbogbo ọ̀nà táwọn ẹni bá wá yà sí, jẹ́ ara mú níbẹ̀ tá a bá wò ẹlòmíì tó ṣe wípé bóyá ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ní tẹ́lẹ̀ tó wá jẹ́ pásítọ̀. Bírú ẹni bẹ́ẹ̀ bá tún di mùsùlùmí, tó bá tún lọ kẹ́kọ̀ọ́ nípa ojú ọ̀nà, tó bá tún di oníwàásí mùsùlùmí, ẹ rí i pé ọ̀rọ̀ yẹn yóò sì tún mú ọ̀rọ̀ gbé kalẹ̀ torí pé ẹ̀bùn rẹ̀ gangan ni ọ̀rọ̀ sísọ. Ẹ̀bùn rẹ̀ gangan ni ọ̀rọ̀ sísọ. Mo kàn ra fẹ́lẹ́ ṣe àpèjúwe nítorí mi fẹ́ kọ̀rọ̀ yìí pọ̀. Nínú àwọn òye míì tí tún bẹ, òun ni òye orin kíkọ. Ń bẹ nínú àwọn tó ṣe wípé wọ́n mọ orin kọ, tó jẹ́ pé ẹ̀ nílò àti kọ́ wọn ní nǹkan púpọ̀. Ó ń bẹ nínú àwọn tó jẹ́ pé ìṣirò ní tiwọn, òye wọn ìṣirò ni, orí wọn pé púpọ̀ níbi ìṣirò. Ó ń bẹ nínú àwọn tó ṣe wípé wọ́n ní òye nípa ààyè, òye nípa ààyè. Àpèjúwe òye nípa ààyè làwọn tó ṣe wípé tẹ́ ẹ bá ti mú wọn débì kan lẹ́ẹ̀kan, wọ́n ti mọ ọ̀nà. Ẹ má tún mú wọn lọ bẹ̀ mọ́ níjọ́ míì, ọ̀nà yẹn ti yé wọn. Nínú àwọn òye tó tún wà, òun ni òye ara. Ìyẹn ni pé àwọn tí wọ́n mọ bá ti ń lu ara ẹni, bóyá nú àwọn àpèjúwe lè làwọn tó mọ jójó, tàbí àwọn tí wọ́n mọ̀ tí wọ́n lè fi ẹ̀yà ara wọn tí wọ́n lè fi dá àrà. Òye kan náà lòun náà. Nínú àwọn òye tuntun bẹ náà ni òye nípa èèyàn. Òye nípa èèyàn yìí ni pé àwọn tí wọ́n bá ti ń gbọ́ àgbọ́yé ìbáṣepọ̀ tí ń bẹ láàrin àwọn ènìyàn. Òye yìí, òye kan náà lòun náà o. Òye kan náà ni àwọn kan yóò ṣe fowó rà o. Nínú òye tuntun bẹ náà ni òye ká gbọ́ ara ẹni yé. Gbogbo èèyàn kan lè gbọ́ ara rẹ̀ yé, torí ẹ̀ láti nílò àwọn tí wọ́n lè bá ní ṣe àwárí láti gbọ́ àgbọ́yé ara ẹni. Nínú àwọn òye tuntun bẹ náà ni òye àyíká. Ká ní òye nípa àyíká àti ètò àyíká àti bá a ṣe ń ṣe bí àyíká ṣe ń yí padà àti ipa tí àwọn ènìyàn lè kó. Òye kan náà tó lòun náà. Nínú àwọn òye tá a tún sọ yìí náà gan-an ni òye ayé. Ká má parọ́, ayé ta kókó, gbogbo yẹn sì kọ́ ló lè yé. Gbogbo àwọn nǹkan yìí wọ́n lọ sí bá pé ẹ jẹ́ ká ṣàwárí nínú ara wa àti nínú àwọn ọmọ wa tá à ń mọ̀ lọ́wọ́lọ́wọ́ wípé kí gangan lòye tiẹ̀. Ẹ má jẹ́ ká gbé òye wọn nípa pé olùkọ́ rẹ ti sọ nílé ìwé pé wò ó tiẹ̀ mọ̀ nǹkan kan, tán bá tiẹ̀ ti sọ kò tiẹ̀ yé wọ. Ẹ má jẹ́ pé bẹ́ẹ̀ nìkan la kàn ń darí rẹ̀ lọ. Ẹ jẹ́ á máa darí rẹ̀ lọ síbi wípé kí gan lòye tiẹ̀. Sórí ilé ìwé yẹn second hand ni, kí gangan òun làwọn òye tẹ́lẹ̀dùà tó fi sínú tiẹ̀. O nílò láti ṣàwárí rẹ̀. Torí ẹ̀ mo sọ pé tá a bá ń ṣe ìbéèrè nípa pé kí gan ni tó fẹ́ràn, yóò jẹ́ káwọn èèyàn tètè mọ ohun tí wọ́n fẹ́, yàtọ̀ sí pé kí ló fẹ́ ṣe lọ́jọ́ iwájú tí ó kàn kó jìnnìjìnnì báwọn èèyàn. Ẹ jẹ́ ká sọ ìka dá dúró níbẹ̀ fún tèmi. A tún mọ́ bá bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀. Tẹ́ ẹ bá ní ìbéèrè tàbí tẹ́ ẹ bá ní àfikún, ẹ lè kàn sí wa lórí ímeèlì wa lórí olùkọ́.olabisi@gmail.com. Ó dìgbà.